Hello. Hello, ẹ káalẹ́ sà. Àmọ́ mi ẹ kálẹ̀ o. Àṣírí ńlá lè tó. Yes sir, ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ láìsí lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ní ilé mi. À ń gbọ́ yín mọ́ mi. Tó ṣẹlẹ̀ ní pé lásìkò yẹn pé ọkọ mi ti fẹ́ wa. Ó jẹ́ nìkan tó yẹ pé aláìsí ara wa. Ìgbà tó di àárín kan, nígbà tí mo ti sọ ilé yóò tó kọ́kọ́ wá, ọ̀hún àfẹnà wa ń sọ wa. Ó di wípé ìgbà tí àtẹ̀wé láàrin mi àti ọmọ mi kúrò lé wa. Kí wá bá sọ̀rọ̀ rẹ̀ nítorí wá ṣẹlẹ̀ nígbà yẹn ní N tẹ́ ẹ sọ mi ẹ lò mà. Ṣé káàdì wà dáadáa lórí aago yín mà? bẹ́ẹ̀ Ẹ wá farabalẹ̀ sọ̀rọ̀. Wọ́n bá tẹ́ ẹ sọ mi ìgbọ́ kankan ń bẹ̀ mà. Ẹ farabalẹ̀ sọ láàrin ìṣẹ́jú kan sí méjì mọ́ mi. okay sir. Ẹ ṣé o. Ọmọ yẹn sà máa ń dájú alẹ́ láàrin wa. Ẹ ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín sẹ́ẹ̀. Ìgbà tó máa fọkọ bí fẹ́ra wa ló gbìlẹ̀ torí mo ti má rí ìtò tó fẹ́. Ó dẹ̀ fàyè gbà mí. Owó mọ́ ni ibi tí màá ní pé ìtajà ló ti fẹ́ mi. Ìgbà náà ni mo fi ń ṣiṣẹ́. Láti ìgbà yẹn ó ṣàwọn ọmọ ọmọ ọkùnrin kékeré kan wá sọ́dọ̀ mi ní àwọn ọmọ ọkọ mi. Ọmọ yẹn sì wà ní. Láti ìgbà yẹn ìgbà sáà ń bẹ̀rẹ̀ láàrin wa fẹ́ pé ọmọ yẹn máa ń rìn dáadáa. Wọ́n ṣàlẹ̀ kúrò lọ́ọ̀ mi àtàwọn kúrò lọ́ọ̀ mi. Ó di wípé ọkọ mi kájọ ní oṣù kékeré ó di pé kó máa nà mí. Jíjà máa ṣẹlẹ̀ láàrin wa. Àtìgbà yẹn tí nípa bí kò lè nìyẹn sì mo wá wòó pé bí ata bá kó lọ ní ara wa bóyá níbi yóò sì stọ́ọ̀bù díẹ̀ mo sáà fi aka sàfọwọ́ fún ara wa sáà kó wá sí ara wa bàtà tó wá dé ara wa náà sí náà ìgbà yẹn tún kọ́ńtìnú láti wọ́n pé kí má tún sọ̀rọ̀ kékeré kan wáyé àárí wípé yóò di gbàgbàgbà pé bóyá ti bá kọ̀ǹpléètì nǹkan báyìí báyìí pé bóyá lórí ọ̀rọ̀ pé bóyá ìlú ti owó lẹ̀ tó láti owó tabajọ fún ìjẹ láìdè náà kan láti ibi tí yóò pamọ́ ká àdúgbò lọ sí ilé ọ̀fà àdúgbò lọ fi ṣe tàbí nígbà tí ká sọ̀rọ̀ báyìí nínú mi. Ó ti wá di pé nígbà nígbà tí wọ́n wá pa àwọn fámìlì ẹ̀ wọ́n ní àwọn yọjú òní pè mí padà òní bẹ́ẹ̀ni pé ó ti láti ní nǹkan kan. Ó wá ṣẹlẹ̀ lójú ọjọ́ mẹ́ta yìí mo ṣe fídíọ̀mù fọmọ kan níjọ́ Sunday ó wá di ìjọ Monday rẹ̀ ló dáná ó gbowó ọkọ̀ ọ̀gá ó dẹ̀ kó ọkọ̀ mi sílé. Bó ṣe wá di wípé ó wá di ìjọ Monday rẹ̀ àwọn nǹkan tí mo wá fẹ́ fáwọn ìyá àgbẹ̀ ó bá sàlùkì fóun lè kéde ètò ìrẹsì máa lọ ṣọ́ọ̀bù ó mọ bí wọ́n máa ń gbé lọ láti bí lọ sí ṣọ́ọ̀bù wọn. Èmi ò tí ì dáná oúnjẹ ìlú oúnjẹ nígbà mi láàárọ̀ àti tó bá jẹ́ pé kò bá mọ́ wà ìrọ̀ lókù àti dáná oúnjẹ. Mo ṣe lóúnjẹ tó ń gbà nígbà kejì tó ń ti mú ìgbàlẹ̀ àká tó ń jẹ sí mọ́ ó sì gbé oúnjẹ kò gbé jẹ nígbà tó gbé oúnjẹ. Ìgbàlẹ̀ kí ló dé tẹ́ gbé oúnjẹ kankan tó ń ṣẹ̀rẹ̀ àti ìgbà kàkà bẹ̀rẹ̀ lójú ìlú ìgbà. Ṣé pé ìgbàgbé ìlú wa dá sí gómìnà àti ìjọba ìlú tó dànù. Tó bí oúnjẹ tó da ọbẹ̀ nù tó kàkà bẹ̀rẹ̀ lójú. Mo sọ̀rọ̀ fún àǹfààní àwọn fámìlì láwọn ọ̀bọ lè wà. Màmá tèmi náà ti sọ fún wọn lọ́yẹ̀ fún wálé ju wọn nígbà wálé wọ́n bá wa yanjú rẹ̀ ó parí sí ibẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà tí ṣe ń ṣe ní ilé kò tó ní lọ́rùn látara pé kí n náà sílẹ̀ ìdí ìlú ara wa ló wá lọ sí nínú ara ìtí wọn náà tó wá fún ìwé. Ìgbà tó ti jẹ́ pé ìlú wálé ń bá wa sọ̀rọ̀ ní àwòrán pé ṣé ń máa ìsìn tí mo ní kọlọ tẹ́ńdà lóyún ọ̀tún àbí kí ó lọ́dọ̀ mi tí mo fẹ́ béèrè fún ìyẹn. Ẹ tún béèrè yín béèrè lẹ́ẹ̀kan sí. Wípé àwọn ti lọ sí human rights ó tóbi wípé àwọn náà yìí wá pé tó wà fámìlì náà láwọn ọ̀bọ̀ tẹ̀lé bíbẹ̀ kan sì ń bọ̀ yẹn torí pé kí ni mo wá àwọn ìgbà tẹ̀lé náà tẹ̀lé láti rẹ̀ lẹ́yìn àti rẹ̀ nìkan nígbà tí àwọn ọ̀rẹ́ mi wá yẹn tí mo lọ pé nígbà yẹn tó ń pọ̀ jù láti rẹ̀ ìgbà mo tó wá lọ bìbẹ̀ àwọn mẹ́rin ti wá wá sí èmi wá bá wa sọ̀rọ̀ wípé ká lè ojú nǹkan kan torí tí lè bá ti wá báyìí wọ́n bá wọn fẹ́ sí ọ̀rọ̀ mi àwọn ìhàwọn fámìlì tiẹ̀ ní yọjú mo ṣe wá wípé mo wá wò wípé àkúmọ̀ ẹ̀ ká ti lọ ọ̀rọ̀ níbi ẹ̀kan kan pé wọ́n tẹ̀ láwọn àmúlò ìbọn lẹ́yìn náà ló ti wálé wípé pé wọ́n lè lọ tún ìwé yẹn ní káfíwé dọ̀ ọ̀nà. ẹ lò mà ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí mo fẹ́ sẹ́nu. Ẹ ní single mother ní yín tẹ́lẹ̀. Ẹ bí ọmọ mélòó tẹ́lẹ̀ mà? Ẹyọ kan. Ẹ fi arákùnrin tó ọdún mélòó sẹ́yìn mà? Ọdún 8. Ẹ wá ní kí ẹ tó kó lọ sí sáìtì yín mọ́ náà yín ní ànàbàjẹ́. Ẹ tó wá dé sáìtì náà tó tún wá nà yín mà. Ọmọ wo lẹ ṣe freedom fún lọ́jọ́ Sunday mà? Ṣé àkọ́bí yín ni? Ọmọọṣẹ́ yín ó wá di lọ́jọ́ Monday ọkọ yín tó wá lù yín tó katabọ̀ yín lójú. Àbí bẹ́ẹ̀ kọ́ mà? Bẹ́ẹ̀ni sà. Ìbéèrè yín sìn ẹ fẹ́ kọ̀ọ̀kan sìn báyìí sìn ni àbọ̀kọ́ fẹ́ kọ̀yìn báyìí sìn báyìí àbí kí lẹ fẹ́ lórí ètò báyìí mà? Ìjọ pé mo fẹ́ kọ̀ mo fẹ́ nígbà èdè wọn ní wọ̀n wá ní tí oníwèé wípé tó máa ń lé ìmọ̀ títí tó bá tún lẹ́nu lẹ́yìn ìgbà yẹn pé táwọn bá ti tètè ìtètè faramọ́ ìpín ìwé tó wá fún un. Ẹ lò mà.
ṣé ẹ gbó tọrọ lórí ètò yìí kí ni èjì yín Yes, sir. 35 years. kí ni èjì ọkọ yín mà. Going to Muka 40 years, sir. kò sí ìwé tẹ́ ẹ lè fún ọkọ yín tí ò bá nà yín tí ò bá tó nà yín ègé ẹ̀ pàjá fún mi máa jẹ́. ṣé ẹ̀ ń gbọ́ mi arábìnrin Àgbọ̀yé, sir. ibi eré ẹ ti lọ gba ìwé yín wá èyí lè mọ̀ wí tẹ́ ń gbà kiri ẹ má bínú o tí ò bá tó nà yín dẹ̀ ẹ pàjá fún ẹ pè sórí ètò yìí ẹni Babátúndé Balógun oru mẹ́ni ọ̀wọ̀ bó o lára tó bá kọjú sí yín kẹta tó bá kọjú sí yín kẹta tó bá kẹyìn nìkan ètò ara yín pa ẹ ti bí ọmọ mélòó fọkùnrin yìí. Méjì. Mẹ́ta nìkan ti padà. Yò Ètò méjì. ọlọ́ọ̀bá yín wo àwọn ọmọ yẹn wọ́n á yàn wọ́n á yanjú ṣàmì ni. Àmì, sir. ọ̀tọ̀ ọ̀rọ̀ tí mo bá yín sọ yẹn ò lè tẹ́ yín lọ́rùn tí mo sọ yẹn ò lè tẹ́ yín lọ́rùn ǹdẹ̀ nífẹ̀ẹ́ kọ́ tanná fún yín lórí ètò ń tèmi ẹ má bínú o kò sí ìwé tẹ́ ẹ lè fún kò ní ọmọ náà yín bí ó sì mọ̀ nà yín lọ́n ti ẹnu nọ́mbà tẹ́ mú ti yín nìyẹn tó bá kọjú sí yín kẹta tó bá kọyìn sí yín kẹta tó bá kọ ẹ̀yìn nìkẹ́ tèrò ara yẹn pa ṣé ẹ̀yin náà ti ń kọ́ yàrá kọ̀ọ̀kan tẹ́ ẹ ti ń kọ́ yàrá méjì méjì àbẹ́ ẹ̀ tí ì kọ́ nǹkan kan ti yín mà. Nígbà kan mo ti rà bẹ̀rẹ̀ láti ìgbà tí mo ti sọ pé báyìí ní ìdílé ìrètí ọ̀kan ṣe lé ilé. bóyá kẹfẹ kan oúnjẹ ti stop bóyá kẹ wá fẹ́ kan rà míì báyìí ṣe mọ wulẹ̀ sọ fún ṣé ẹ ti gbọ́ mà báàrin yẹn ṣe jẹ́ nìyẹn o tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ara yín ni o ní tèmi ó sọ fún yín tèmi nìyẹn nọ́mbà tẹ́yin mú ti yín nìyẹn o nọ́mbà tẹ́ ẹ mú nìyẹn kò sọ́kùn tí ò níbi tó kù sí nọ́mbà tẹ́yin mú nu tẹ́ bá tá mọ̀ pé ìyá yìí ṣe ti yín pé wọn kọ ìyàmó oògùn fọ́ta ti yín mà ọlọ́ọ̀kan yín mọ̀ ṣe ní tèmi kàn mọ̀ ní pé kò sí ìwé tẹ́ ẹ lè fún yóò tán náà yín báàrin ṣe jẹ́ nìyẹn ìgbà yẹn gan ni ó ti wàá pọ̀ sí ẹ kú kalẹ̀.